Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Igbo should not surrender himself because àfààní tànáhà ánìlìkọ̀bìhì má ṣàbúrú síyàn nínú ta màmá Igbo ní pé kì í ṣàbúrú síyàn jẹ̀nà sí ìwà aburú ṣíṣe síyàn má hùwà aburú síyàn nínú àwọn tèmi lè fọwọ́ rẹ̀ gbáyà wàláhì tó wà accommodative ó ní Ìgbòho wà kì í ṣàbúrú síyàn ní rírí tèmi rí o wàláhì ní gbangba rẹ̀ tèmi rí o mi mà kọ́kọ́ rẹ̀ o wàlá tùrídìwù má gbèrò aburú síyàn àfààní má ro aburú síyàn má gbèrò aburú síyàn Igboho should not surrender himself àwọn kan ti ń sọ pé kó surrender ara rẹ̀ àwọn ò mú lọ sọ́dọ̀ Buhari sọ̀rọ̀ lélẹ́yìí ẹ̀yin lọ́balọ́ba ẹ jẹ́ á kù nídìí ọ̀tẹ̀ abẹ́yìn ni arọ̀yìn ni ẹ má dá ọ̀rọ̀ padà sẹ́yìn mọ́ ìmú Ìgbòho ìsọ pé kó surrender ara rẹ̀ yìí eléyìí kì í ṣe kò yanjú ọ̀rọ̀ o ẹ má jà kí ló dé bí wọ́n ṣe tan Abíọ́lá parí o tẹ́nika Abíọ́lá ó declare ara rẹ̀ as a president tanaha anilikobi ìwàlà àtúrídìhù jẹ̀nà sí ìwà aburú má fi aburú má fi san aburú má ro aburú síyàn àáfàá lọ́sọ bẹ́ẹ̀ wàmán àwòlẹ́yìntàwù àṣànà fàṣídìhù ẹni bá fi dáadáa kángun sí ọ tó ṣe dáadáa sí ọ fàṣídìhù dáadáa ni kí wọn kó fi san fún un padà ẹ jẹ́ á fi dáadáa san fún Ìgbòho padà dáadáa ló yẹ ká fi san fún un eléyìí tó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin àgbààgbà ẹ dìde a fẹ́ ọ̀rọ̀ pé kẹ́nìkan wa máa sọ wípé kó lọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀ ẹni tó jẹ́ pé lójú rẹ̀ gan ẹ̀ ṣe dáadáa sí tó ṣe ni ó wàá sọ̀rẹ́ǹdà ara rẹ̀ lẹ́wàá máa ṣe dáadáa lẹ́yìn rẹ̀ ṣé ẹ màgbẹ́ tó bá ti wà nínú ìgbèkùn ó ti tán àwọn èèyàn ni ó máa sáré kiri fún un kò tí ì sí nínú ìgbèkùn gan àti ìrẹ́lì kankan sáré kiri fún un ṣé nígbà tó bá wá sọ̀rẹ́ǹdà ara rẹ̀ lẹ́wàá sáré kiri fún un ẹ má tan ọmọ ọlọ́mọ pa o eré gbogbo ìgbìyànjú tẹ́ ẹ bá fẹ́ ṣe lórí ọmọ Adéyẹmọ ẹ máa gbégbèsè yẹn báyìí ni lójú rẹ̀ ni ẹ ti gbé kì í ṣègbà tán bá mu sínú ìgbèkùn tán lẹ́wàá sọ pé ẹ fẹ́ máa sáré ète lélẹ́yìí o ète ọ̀tá ni o ní kéèyàn kan sọ pé àwọn ò mú Ìgbòho lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ Buhari ète ọ̀tá ni o ète ọ̀tá ni o èmi ń sọ fún gbogbo àgbáyé èmi ń sọ fún orílẹ̀-èdè torí pé gbogbo àgbáyé gan-an mọ̀ pé ń tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Ìgbòho kì í ṣe ń tó dáa kì í ṣe ń tó bójúmu ó yẹ kí àwọn èèyàn wọ̀nyí àwọn tán wà nídìí ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n apologize kí wọ́n sì san 500 billion naira fún ẹni tán bà nǹkan àní rẹ̀ jẹ́ ni kí wọ́n apologize fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá torí gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ṣẹ̀ gbogbo ilẹ̀ wọ́n ṣe àáfàá ilẹ̀ Yorùbá wọ́n ṣe ọmọ kéwú ilẹ̀ Yorùbá wọ́n ṣe pásítọ̀ ilẹ̀ Yorùbá wọ́n ṣe ẹrú ilẹ̀ Yorùbá wọ́n ṣe ọmọ ilẹ̀ Yorùbá wọ́n ṣe ọkùnrin ilẹ̀ Yorùbá wọ́n ṣe obìnrin ilẹ̀ Yorùbá fún pé ẹ lọ wá jàǹdùkú ìwà jàǹdùkú leléyìí ká fo fẹ́ǹsì wọlé ẹni ká tún wá yìnbọn pa ẹni ìwà jàǹdùkú ni àwọn ọmọ àwọn tí wọ́n bá pera wọn ní àwọn tán yín tí wọ́n wà lábẹ́ òfin marú ìwà yìí ìwà tí ọ̀dà ni àwọn ló yẹ ká compensate kì í sọ ọmọ Adéyẹmọ lẹ́tùn wá sọ pé ẹ fẹ́ mú lẹ́yìn lọ bẹ̀bẹ̀ fún kínní ìwà ète lélẹ́yìí o wàmọ́ ní àwọlé ìtàwù àṣànà ẹni bá ṣe dáadáa sí ọ tó fi dáadáa kángan sí ọ dáadáa ló yẹ ká ṣe sírú ẹni bẹ́ẹ̀ padà kì í ṣe ìwà eléyìí ló yẹ ká fi san fún Ìgbòho padà o ká máa sọ̀rọ̀ pé kó lọ apologize ká lọ mú bẹ̀bẹ̀ eléyìí ló yẹ ká fi san eléyìí kọ́ ló yẹ ká fi san fún ọ padà o ìmú ọmọ Adéyẹmọ bẹ̀bẹ̀ kọ́ ló yẹ ká fi san fún un padà wàláhì tá a bá fẹ́ san oore fún ọmọ Adéyẹmọ kí gbogbo lọ́balọ́ba kí wọ́n ṣera wọn lọ́kan kí wọ́n wá sáré sọ́tún kán sáré sósì kán mọ bí wọ́n ṣe ẹ̀ńbágò tí wọ́n gbélé lórí kí wọ́n bá ṣe bí wọ́n ṣe mọ kúrò ńbẹ̀ ṣùgbọ́n pé kó lọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ète ni ọ̀tẹ̀ ni ète ní ọ̀tẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ àrọ̀ yín ni Ọlọ́run bá wa rọ̀ yín lọ́kàn
gbogbo ń tẹ́ ẹni láburú lọ́kàn sí ọmọ Adéyẹmọ ọlọ́run rọ̀ yín lọ́kàn. Etí ọ̀tá ilẹ̀ Yorùbá ló máa sọ pé kọ́mọ Adéyẹmọ lọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀. Ọ̀tá gbogbo wa ló máa sọ pé kọ́mọ Adéyẹmọ lọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀. Ẹ dákun ṣé sí sọ̀rẹ́ǹdà ara rẹ̀ yìí sóò ní solution? Ẹ má tàn ọmọ Adéyẹmọ pa. Tànà anilikọ bí ìwàlà tùrídìhù wà máa ń àwòlẹ̀ ìtàwù hasana fàṣídìhù wà máa ń àwòlẹ̀ ìtàwù hasanan. Dáadáa lọ́mọ Adéyẹmọ ṣe sí wa, ẹni bá sì ṣe dáadáa síyàn fàṣídìhù dáadáa ló yẹ ká fi san fún ọmọ Adéyẹmọ. Àwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ yìí àní bú wọn, ẹ má jẹ́ ká bú wọn, ẹ jẹ́ á máa rọ̀ wọ́n ni, á máa rọ̀ wọ́n ni ká kó jẹ padà. Kì í ṣerú ọ̀rọ̀ ìlọ́yẹ kọ́ máa jáde lẹ́nu wọn. Ìwà ìmoore lélẹ́yìí o, ìwà ìlójútì ní fún ẹnikẹ́ni tírú ọ̀rọ̀ yìí bá jáde lẹ́nu rẹ̀ pé kó lọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀. Ìwà ìlójútì, ìwà ìdójútì ni, ìwà ìdójútì ni kírú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu ọ̀tọ̀kùlú èèyàn kan wípé àwọn ò mọ ọmọ Adéyẹmọ lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ Buhari. Ṣé Buhari ló ṣe ọmọ Adéyẹmọ ní àbọ̀mọ Adéyẹmọ ló ṣe Buhari? Kí ló dé? Kí ló dé tá a fẹ́ máa tọ̀nù nǹkan upside down? Kí ló dé tá a fẹ́ máa fojú egbò tẹ́lẹ̀? Sàtúkìfà mẹ́ni àdúwìkàkù làkàìdìhùn. Sàtúkìfà mẹ́ni àdúwìkàkù làkàìdìhùn. Gbogbo ète tí ọ̀tá bá dá yóò padà sórí ọ̀tá o. Èmi nígbàgbọ́ pé wàláì ẹni tí bá ń saburú lórí ilẹ̀ Yorùbá, ẹni tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá ó tò, ẹni tí ò fẹ́ kí lọ síwájú ọba ilẹ̀ Yorùbá, aburú wọn padà jẹ́ titi wọn pẹ̀lú ògo Ọlọ́run. Torí pé ìsáká àdálí àdúwù fàlà àtàkìdíwù ọmọ Adéyẹmọ, ìsáká àdálí àdúwù, gbogbo ẹni tí ń dètè aburú sí ọ, gbogbo ẹni tí ń dètè aburú lórí ilẹ̀ Yorùbá fàlà àtàkìdí wọ́n máa wò wọ́n ràn o. Má fi aburú san aburú, má fi aburú san aburú. Ẹ má jẹ́ ká fi aburú san aburú, ẹ jẹ́ á máa wò wọ́n ràn, ṣùgbọ́n ká máa bá wọn sọ̀rọ̀ pé orí fífọ́ orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. Sí sọ̀rẹ́ǹdà ọmọ Adéyẹmọ kọ́ ni ó yanjú wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí. Ó máa mú nǹkan worst sí ni. Ẹni kọ́ lọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀, ẹni ó lọ sọ̀rẹ́ ìwà mọ̀náfìkì lélẹ́yìí o. Ẹni ó bá sọrú eléyìí jáde lẹ́nu onímọ̀náfìkì èèyàn ni. Ẹni bá sọrú eléyìí jáde lẹ́nu pé kí Ìgbòho ọmọ Adéyẹmọ kó lọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀, ẹni bá sọ jáde lẹ́nu pé àwọn ò mú lọ sọ́dọ̀ Buhari lọ bẹ̀bẹ̀ fún kínni, lọ bẹ̀bẹ̀ fún kínni. Ẹni ó bá ṣẹ̀ ní máa bẹ̀bẹ̀, kí ló ṣe? Sọ́pá yàn ni, sójú ìyàn gbé ni, sọ tẹrọráìsì ni, sójú bọ́ǹbù ni. Ẹ̀bẹ̀ wo lẹ fẹ́ lọ mú bẹ̀? À ń gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín fún àwọn lọ́balọ́ba wa ní chancellor àwọn yunifásitì káàkiri. Wọ́n tún ti ń pín yẹn fún wọn. Wọ́n tún ti ń pín yẹn fún àwọn lọ́balọ́ba wa. Wọ́n fẹ́ fún wọn ní chancellor. Wọ́n ti fún wọn ní of Ifẹ̀, wọ́n ti fún Àkárìgbò, wọ́n fún àwọn bàbá wa nílẹ̀ Yorùbá. Àwọn oníkẹ́ ẹ má gbà o, ṣùgbọ́n ẹ sòdodo ọ̀rọ̀, ẹ má jẹ́ kán ti torí, ẹ má jẹ́ ọ̀jẹ́ pé torí ń tẹ́ jẹ, ẹ má fi bọ̀ ọ̀dẹ̀ jẹ́ àrọ̀ yín ni abẹ́yìn ni àní bùn yín. Bàbá wa ní ọmọ yín làwa náà jẹ́. Àwọn ò ní gbàdúrà aburú sí yín, ẹ̀yin ni ẹ má ronú aburú sí ìgbésí ayé wa. Ẹ má jẹ́ tí wọ́n fún yín yẹn, yunifásitì kánsẹ́lọ̀ tí wọ́n fún yín yẹn, ẹ má jẹ́ kó jẹ́ pé yẹn ló máa dín lẹ́nu tẹ́ ẹ̀ fi ní sọ òdodo ọ̀rọ̀ lórí ìgbésí ayé àwa mẹ̀kúnnù o. Torí pé kí ló dé tó jẹ́ pé àkọ́ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pé chancellor fún àwọn lọ́balọ́ba, vice chancellor ní yunifásitì ní north, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pín fún àwọn lọ́balọ́ba vice chancellor. Wọ́n fún àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Sẹ́ẹ̀rí pé eléyìí ète ní o, ẹ̀yin bàbá wa fẹ́ kẹ́ ẹ fura o. Ìgbésí ayé àwọn ọmọ yín jẹ́ yín lógún, ó ṣe pàtàkì o, torí pé àwa lọ́jọ́ ọ̀la yín. Ìbànújẹ́ ni fún ẹni tó dáyé lò ṣùgbọ́n tí ọ̀rẹ́ yìí filẹ̀.
tẹ́ ẹ bá lọ ẹ pẹ́ láyé ẹ ní dàgbà yẹ ẹ sì ní kúkú òsì ẹ ní kú sọ́wọ́ Fúlàní ẹ ní kú sọ́wọ́ àwọn agbénipa ṣùgbọ́n ìbànújẹ́ ni fún yín o kẹ́ ẹ lọ kẹ́yìn yín ọmọ da kẹ́ ẹ lọ kígbésí ayé wọ́n ọmọ da káwá máa ṣe pé kò da ìta ń sọ ni pé tẹ́ ẹ bá tún bẹ tẹ́mi yín gùngùngùngùngùngùn tẹ́ ẹ déwájú ọba yín ká máa ṣàdúrà fún yín pé ṣàdánkátà àwọn bàbá wa àwọn ni wọ́n ṣe léyìí àwọn ni wọ́n ṣe léyìí àwọn ni wọ́n ṣe léyìí eléyìí máa jẹ́ ìwúrí fún ìran yín ó máa jẹ́ ìwúrí fún àwọn ọmọ yín ó máa jẹ́ ìwúrí fún ìdílé yín kódà ó máa jẹ́ ìwúrí fún ìlú tẹ́nìkọ̀ọ̀kan tó bá ṣe bẹ́ẹ̀ bá ti jáde torí pé a máa fàdúrà ràn yín lọ́wọ́ ni pé yẹpẹrẹ kéèkù àsín o yẹpẹrẹ kéèkù àsín ní tá a máa sọ fún yín nìyẹn àsín tí ń wo ọmọ rẹ̀ tó ń wọ ọmọ ọlọ́mọ o yẹpẹrẹ kéèkù àsín ẹni tí ń wo ọmọ ẹni tó jẹ́ pé ìgbésí ayé ọmọ ọlọ́mọ ó jẹ́ lógún bí ìgbésí ayé ọmọ rẹ̀ wàláhì ayé ò ní ṣépè fún a máa ṣàdúrà fún ni ẹ̀yin bàbá wa tí wọ́n fún ní chancellor vice chancellor university vice chancellor ó gbẹ̀yìn bàbá wa tí wọ́n fún ẹ lọ yẹra yín wò ẹ ṣàkíyèsí ara yín torí kí náà fi fún yín wọ́n fẹ́ fi dín lẹ́nu ni wọ́n fẹ́ fi shut up yín ni o kí ló dé tó jẹ́ pé àkó yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pín vice chancellor fún ẹ̀yin bàbá wa kí ló dé tó jẹ́ pé àkó yìí náà bẹ̀rẹ̀ sí ní pín university vice chancellor fún yín ẹ yẹra yín wò ẹ má ta ọjọ́ ọ̀la wa ẹ pẹ́ fún ẹ̀yin bàbá yìí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀mí yín ó gùn àní fi ṣàwátì ṣùgbọ́n ẹ ṣe ìfẹ́ mẹ̀kúnnù ẹ ṣe tí mẹ̀kúnnù ẹ má ta ọmọ Adéyẹmọ ẹ má ta ní pọ́ńtọ̀ ẹ má ta Ìgbòho eyín ọ̀kan wa eyín ọ̀kan yín lọ́mọ Adéyẹmọ gbogbo ẹ tí ń sọ pé kó sọ̀rẹ́ńdà ara rẹ̀ afẹ́kọ́ lọ ronú pìwàdà gbogbo ẹ̀yin tí ẹ sọ pé kó sọ̀rẹ́ńdà ara rẹ̀ ẹ lọ ronú pìwàdà gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ fẹ́ mú ọmọ Adéyẹmọ ẹ mú lọ sọ́dọ̀ Buhari ẹ lọ́ọ́ bá bẹ̀bẹ̀ sọ̀rọ̀ náà kì í sọ̀rọ̀ lẹ́ ń sọ jáde lẹ́nu o orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ọ̀rọ̀ kọ́ lẹ́ ń sọ jáde lẹ́nu ẹ fẹ́ tà ẹni ó sojú kódà bí ẹni tó sẹ́yìn o èèyàn ń bẹ láyé ẹ àti ìmúyàn gan ẹ sojú rẹ o ṣégbà tí wọ́n bá wá mú lẹ wá fẹ́ sojú rẹ ẹ kọ́kọ́ sojú náà ẹ gbégbèsè tó lákin ẹ gbégbèsè kankan ẹ wá ní kó lọ sọ̀rẹ́ńdà ara rẹ̀ ẹlẹ́mu lọ ìkánú àwọn àgbààgbà ìkánú àwọn lọ́ba nílẹ̀ Yorùbá ó lóun ó mú ọmọ Adéyẹmọ lẹ́yìn lọ bá Buhari láti lọ bá bẹ̀bẹ̀ kì í sọ̀rọ̀ lélẹ́yìí o ẹ jókòó kẹ ẹ rorí yín dáadáa o ẹ ronú dáadáa o ọba níyìn o ọba máa ń tún nǹkan ṣe ni kì í ba nǹkan jẹ́ o àwa gan tá a jọ ọmọ fún yìí a gbọ́dọ̀ ronú báyẹn o èmi ò dákọ ọba kankan o ṣùgbọ́n tó bá sọ bẹ́ẹ̀ ti mọ́ra rẹ̀ a ní dákọ ṣùgbọ́n kì í sí ọ̀rọ̀ lélẹ́yìí o ìkànnú àwọn ọba wa nílẹ̀ Yorùbá ó lóun ó mú Ìgbòho ọmọ Adéyẹmọ lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ Buhari kí ló ṣe tó fẹ́ fi lọ mú bẹ̀bẹ̀ ẹni ọba sẹ̀ ní máa bẹ̀bẹ̀ ìjọba orílẹ̀-èdè yìí ló ṣe Ìgbòho kí ló dé tá a fẹ́ nítorí ń tá jẹ bàǹtà jẹ́jẹ́ ẹ má nítorí ń tá ń jẹ bàǹtà fẹ́ jẹ́jẹ́ ẹ má nítorí ń tá jẹ bàǹtà àwọn ọmọ wa ò jẹ́jẹ́ ẹ má nítorí ń tá jẹ bà ilẹ̀ yìí jẹ́ tànà anelikọ́ bí ìwàlà àtòrídìí wàmà àwòlá ètàwù àsánà fàṣídìwù sàtúkìfà mini àdùwíkàkù làkàìdìhùn ìsà kàdálì àdùwù wàfàlà tàkìdìwù. ayatul munafik salas àmì mẹ́ta la fi máa dé onímọ̀nàfìkì èèyàn mà onímọ̀nàfìkì ẹ̀dá lẹ́ni tó bá sọ pé kí ọmọ Adéyẹmọ lọ sọ̀rẹ́ńdà ara rẹ̀ onímọ̀nàfìkì ẹ̀dá ni o ẹjẹ́ àkóńdì mọ̀nàfìkì o onímọ̀nàfìkì ẹ̀dá nírú ẹni bẹ́ẹ̀ o onímọ̀nàfìkì ẹ̀dá lẹ́ni tó sọ pé kọ́mọ Adéyẹmọ òun ò mú lọ sọ́dọ̀ Buhari lọ bẹ̀bẹ̀ kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ síbi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí tànà anelikọ́ bí ìwàlà àtúrídìí ayatul munafik salas
àmì nǹkan mẹ́ta láàfin mọ onímọ̀nàfíkì ẹ̀dá. àkọ́kọ́ ni pé isa hadasa kazaba onímọ̀nàfíkì èèyàn tó bá sọ̀rọ̀ yóò parọ́ ẹ bàrọ́ ní ọ̀rọ̀ rẹ̀ irọ́ ni eléyìí o ẹni tẹ́ ẹ̀ sojú rẹ̀ ẹni tẹ́ ẹ̀ ṣe ń tọ́ da lójú rẹ̀ ẹ wá ní kọ́ lọ́ọ́ fira rẹ̀ sí àhámọ́ ìgbà ẹni tó wá fẹ́ sojú rẹ̀ tó bá fi rẹ̀ sáhámọ́ ẹsẹ̀ léegun ẹ̀yìn nu ẹ fẹ́ fi láwa lójú ni ẹ fẹ́ fi láwa lójú ni o bẹ́ẹ̀ ṣe ní kí Abíọ́lá lọ declare ara rẹ̀ fún June 12 president nìyẹn o ọmọ Abíọ́lá declare ara rẹ̀ tán náà mo sátìmọ́lé àtìmọ́lé tán mo sì ò ní ọ̀padà dé ní Ọlọ́run Abíọ́lá ọ̀padà dé ní ẹ̀yin lẹ́ni ọlọ́ declare ara rẹ̀ o nígbà tó declare ara rẹ̀ tán ìgbésẹ̀ lè wo lẹ gbé nígbà tán mú Abíọ́lá sẹ́wọ̀n ẹ̀yin lẹ́mọ̀ ní ọlọ́ declare ara rẹ̀ as a president ó declare ara rẹ̀ tán ṣebí nígbà tó declare ara rẹ̀ tí wọ́n mú sẹ́wọ̀n ṣé bó yẹ ẹ̀yin tẹ́ ẹni kó declare ara rẹ̀ ṣé bó yẹ kẹ́ ẹ gbégbèsè bí ó ṣe kú lẹ́wọ̀n ni ẹ̀yin lẹ́tún lọ roko mọ́ bá ń ṣe pa sẹ́wọ̀n irú ète yẹn náà láti ń plan lórí ọmọ Adéyẹmọ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí náà ń sọ pé kọ́ lọ declare ara rẹ̀ ẹni tí ó ṣẹ̀ sẹ́ni tí ó jẹ́ gbì máa kú gbì ni ẹ sọ̀rọ̀ sí ibi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí agbọ́pọ́n náà ń ṣe mítìnì látànà gbogbo lọ́balọ́ba gbogbo àwọn níjòyè àwọn ọ̀tọ̀kùlú látànà àwọn aṣáájú ilẹ̀ Yorùbá àtàwọn state security wọ́n ń ṣe mítìnì látànà mítìnì yẹn jí ó ṣe sóore ẹ sọ̀rọ̀ níbi tó bá yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ lọ à ń bẹ̀ ni à ń rọ̀ yín ni Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí àpèrè tẹ́ wa Ọlọ́run jẹ́ kẹ́ ẹ lopò náà pẹ́ Ọlọ́run ló gbé síbẹ̀ Ọlọ́run ò ní yẹ̀ ní sáà ṣùgbọ́n ẹ ṣe dáadáa ayatul munafik salas ìtàfídé onímọ̀nàfíkì ẹ̀dá mọ̀ nǹkan mẹ́ta ni isa hadasa kasaba tónímọ̀nàfíkì ẹ̀dá bá sọ̀rọ̀ yóò parọ́ tó bá sọ̀rọ̀ yóò parọ́ wá isa wa'ada akhlafa tónímọ̀nàfíkì ẹ̀dá bá ṣàdéhùn yóò yapa àdéhùn ẹ yẹra yín wo gbogbo ẹ̀yin aṣáájú wa mélòó àdéhùn tẹ́ ẹ ṣe fún wa tẹ́ ẹ múṣẹ ẹ̀yin lọ́balọ́ba wa mélòó àdéhùn tẹ́ ẹ ṣe fún wa tẹ́ ẹ múṣẹ ẹ̀yin lẹ́tọ́ ti ń ṣàdéhùn pé ọmọ Adéyẹmọ kó lọ declare ara rẹ̀ sẹ́yìn ṣetán ǹjẹ́ yìí ṣetán láti gba ọmọ Adéyẹmọ lẹ̀ nínú wàhálà tó bára rẹ̀ ǹjẹ́ yìí ṣetán láti kún ọmọ Adéyẹmọ lọ́wọ́ nínú wàhálà tó bára rẹ̀ akíkanjú èèyàn ni àwa mọ̀ pé challenges of life ni kò ní mẹ́mí ẹ̀ lọ pẹ̀lú ògo Ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin náà ṣe ẹkún lọ́wọ́ tá à ń wà náà alálìbí rìn wà tẹ́kíwà ẹkún ọmọ Adéyẹmọ lọ́wọ́ orí bíbẹ́ kọ́ lóògùn orí fọ́ kọ́ lọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀ kọ́ lọ máa yọ kúrò nínú tí ń bẹ́ ńlẹ̀ yìí kọ́ lọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀ ẹ mú lọ sọ́dọ̀ Buhari lọ bẹ̀bẹ̀ kọ́ lọ máa sọ̀fù problem tí ń bẹ́ ńlẹ̀ yìí ẹ má wulẹ̀ mú lọ sọ́dọ̀ Buhari ẹ má jẹ́ kó sọ̀rẹ́ǹdà ara rẹ̀ ipò tẹ́ wà yẹn ẹ lo ipò yẹn tó bá jẹ́ pé lóòótọ́ o lẹ fẹ́ràn ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé lóòótọ́ o lẹ fẹ́ràn ọmọ Adéyẹmọ tó bá jẹ́ pé lóòótọ́ o lẹ jẹ́yàn dáadáa sí wa ẹ má jẹ́ kó ọmọ Adéyẹmọ sọ̀rẹ́ǹdà ara rẹ̀ kẹ́ tó gbégbèsè. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.